ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá àwọn olólùfẹ́ gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ní Fúnkẹ́ Akíndélé, ẹni tó pè yẹn mọ̀ sí Jennifer tàbí ìyá àbèjì, ẹni wọ́n máa ń fi àdúrà ńláńlá ni wọ́n fi ń ràn lọ́wọ́ tí wọ́n fi ń ránṣẹ́ sí i lórí ìgbésẹ̀ tó gbé àti iṣẹ́ olóore tó ṣe nígbà tó gbé owó ńlá kalẹ̀ fún àwọn ọmọ kéékèèké nínú ìjọ Celestial Church of Christ káàkiri àgbáyé. Ẹ rántí wípé lọ́jọ́ àìkú ìyẹn ọjọ́ Sunday tí í ṣe ọjọ́ kejì oṣù kẹfà ọdún tá a wà yìí, the 2nd of June 2024, ìní gbogbo ìjọ Celestial tí olóògbé Samuel Joseph Bílẹ̀wù Ọ̀ṣọ́fà tó jẹ́ olùdásílẹ̀ ìní ó ṣàjọ̀dún àwọn èwe wọn tí wọ́n ń pè ní Juvenile Harvest, ìyún àjọ̀dún àwọn ọmọdé, tó sì jẹ́ wípé Fúnkẹ́ Akíndélé tóun náà jẹ́ ọmọ ìjọ Sẹ̀lẹ́ ìlú kéde lásìkò ọdún náà wípé láti ṣẹ̀yẹ fún gbogbo àwọn ọmọ kéékèèké inú ìjọ Celestial, òun fẹ́ dá àwọn ìjọ Celestial bíi 20 ìyún 20 churches, òun fẹ́ dá wọn lọ́lá. Ó ní kí gbogbo àwọn ìjọ Celestial tó jẹ́ pé àkáǹtì ilé ìfowópamọ́ tán ṣí orúkọ ṣọ́ọ̀ṣì ọ̀nà fi ṣí kí wọ́n fi síta, tó sì ní òun yóò fi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà 100,000 naira sínú àkáǹtì ìjọ bíi 20, èyí tí gbogbo ẹ̀ tí yóò jẹ́ bíi mílíọ̀nù 2 náírà. Gbàrà tí Fúnkẹ́ Akíndélé ṣe ìkéde yìí ní làwọn èèyàn máa ń fi àdúrà ránṣẹ́ sí i tí wọ́n ń kan sára sí wípé ó ṣe gan o, àti wípé iná ò ní tọ́wọ́ ẹ̀, tó sì jẹ́ pé ọ̀pọ̀ ọmọ ìjọ Celestial ní inú wọn dùn jù sí ọ̀rọ̀ yìí, tó ń bẹ̀rẹ̀ sí ní fi àdúrà ńláńlá tó ń bẹ̀rẹ̀ sí ní máa fi ràn án lọ́wọ́.